àṣẹ ọmọ ẹgbẹ́ OPC làwọn tó jí àbúrò Adélabú gbé nìbàdàn. ẹ̀yin èèyàn kí lẹ gbọ́ yẹn àṣírí tú àṣẹ ọmọ ẹgbẹ́ OPC tó ṣe kí ni ló jí àbúrò Adébáyọ̀ Adélabú Bẹkẹrẹmẹsì gbé. Kí ló dé kí ló dé tó yẹ pé àwọn ọmọ ẹgbẹ́ OPC ló ṣiṣẹ́ nǹkan tá a fi ń sọ fún èèyàn wípé ẹ yéé ṣe àbòsí mọ́. Àbòsí ò lérè, ó ń ba ayé jẹ́ ni. Ìwọ tó o bá ń ṣe ìlara ọmọlàkejì ẹ mọ̀ wípé nǹkan tó wù lọ́mọlàkejì ẹ ìwọ náà ni ó padà wá náà. Ẹ gbọ́ abẹ́gbọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ dúpọ̀ ẹ̀ka tó gbọ́ dáadáa. Ìgbà tí wọ́n jẹ tẹ́tẹ́ ni wọ́n àwọn ará àdúgbò Ayégun lójú ọ̀nà Olójúorò nìbàdàn ń dùn nígbà tí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Olúgbénga Abímbọ́lá ṣàbẹ̀wò sí ibi tí àwọn ajínigbé tọ́jú àbúrò olóyè Adébáyọ̀. Ọmọ ẹgbẹ́ ta ni? Àṣẹ àwọn ọmọ ẹgbẹ́ OPC. Kí ló dé? Kí ló dé tún mú olè mọ́lẹ̀ yín? Ẹ sọ pé ẹ gbé ọmọ Oòduà ní ẹ̀ ń jà fún ẹ Yorùbá. Ṣé ìjà tẹ̀ ń jà náà lójú tún dé kẹ́ mọ́ jáwọn èèyàn gbé? Kí ni Bẹkẹrẹmẹsì kí ló gbà kí ló wà lọ́wọ́ yín? Tó fi jẹ́ pé àbúrò ẹ̀ lẹ́wàá jí gbé. Ọmọ iṣẹ́ APC kẹ̀ ọmọ iṣẹ́ OPC kẹ̀ a ní ẹ gbà fún ẹni tó lọ ń fún. Ẹ lè gbé ìwà pálapàla yìí lọ́wọ́ gbogbo àwa tá a gbà fún olóyè láéláé. Torí àbáwò kan bá ń lọ́wọ́ ọ̀gá ẹni tá a gbà fún ẹni tá a tẹ̀lé àbá lọ́wọ́ ẹ̀ bó láti àwọn máa ṣe. Ẹ̀yin ẹgbẹ́ OPC tẹ́ dẹ́kí ní ìwò kí láṣọ sọ́dọ̀ pé ọ̀dà gbé owó ọ̀gá ilẹ̀ ti bá àbí. Ìwà tó ga ń wù nìyẹn àbí. Ó nìna torí tí ọ̀gá yóò bá wùwà yẹn bó lẹ́ ṣe wù ẹ kọpí ẹ̀ látọ̀dọ̀ ọ̀gá yín ni. Ìjàlá ọ̀tán bọ̀rọ̀ òun lọ̀gá yín bá kiri. Ìjàlá kò tán bọ̀rọ̀ òun ni ọ̀gá yín bá kiri. Ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ. Ẹ jẹ́ ká lọ pómi lákaná. Ọmọ ẹgbẹ́ OPC kẹ̀ là ń bá nínú ìwà pálapàla yìí. Ọmọ iṣẹ́ OPC àbí ìgbẹ́ dáadáa ni ẹlẹ́gìn dúpẹ́ tí gbọ́dọ̀ kájọ gbọ́. Adébáyọ̀ Adélabú àtàwọn ọmọ rẹ̀ méjèèjì tí wọ́n jí gbé pamọ́ sí. Èyí wáyé lẹ́yìn tí àwọn ọlọ́pàá gba àwọn èèyàn náà sílẹ̀ tí wọ́n sì mú 4 nínú àwọn tó lọ́wọ́ nínú ìwà ọ̀daràn náà. Ní nǹkan bíi aago 7 ààbọ̀ àárọ̀ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kẹfà ọdún 2026 yìí làwọn ẹrú ikú jí abilékọ Ọláìdé Adégòkè pẹ̀lú àwọn ìbejì rẹ̀ John àti Paul gbé lágbègbè Ring Road nílùú Ìbàdàn lásìkò tí obìnrin náà ń gbé àwọn ọmọ rẹ̀ ọ̀hún lọ síléèwé wọn. Láàárín odidi ọ̀sẹ̀ bíi 2 láláròyé gbọ́ pé ọ̀kan nínú àwọn tó ń bá ìdílé náà ṣiṣẹ́ fi ṣọ́ gbogbo ìrìn àjò wọn tó sì tú. Ẹ gbọ́ ọ̀kan lára àwọn tó ń bá ìdílé náà ṣiṣẹ́ gangan ó wà lára movement tó fi jí àbúrò Adébáyọ̀ Adélabú Bẹkẹrẹmẹsì gbé. Ṣé ẹ ti rí i pé ká ṣọ́ra fáwọn tó ń bá wa gbé. Àwọn bàbá máa ń pàwọ̀ kan pé bí kí ilé ò pa ni títà ò lè pa ni. Ara alẹ́ tó wá lè dápò pọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ OPC tó ń fi dán iṣẹ́kíṣẹ́ ìwò. Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí? Ká mọ ẹni tí a mọ̀ finú hàn. Ká mọ ẹni tí a mọ̀ finú hàn. Inú jì gan-an kò sí ikùn àṣebi. Ṣé ẹ ti rí? Ara alé ẹ̀ òun ló lè dá àpòpọ̀ pẹ̀lú àwọn ọmọọṣẹ́ OPC. Wọ́n àwọn ọmọọṣẹ́ OPC àwọn bandit tó yẹ kí wọ́n face ó yẹ kí wọ́n face tí wọ́n ń dà wá láàmú tí wọ́n face ẹ̀ tó yẹ pé àwọn èèyàn wa náà wọ́n tún jí gbé torí ìjẹkújẹ yìí náà torí owó yìí náà ni. Ẹ wá wò ní ìsìn ọ̀gá yín tó yẹ kó jà fún wa nígbà tí àwọn bandit jí wa gbé
òun sọ pé ó dìgbà tí àwọn ìjọba bá pòun láṣẹ kóun tó lè ṣe ẹ wá wò ní ìsìn ẹni tó jẹ́ pé kò tó di àṣẹ ìjọba tó ń ṣe fún wa tó gbá mọ̀ ìlara náà ló ń ṣe fún un ìdún ń sọ̀rọ̀ ẹ̀ láburú ni ẹ wá wo dára bá dé nìsín ẹ wo ibi tẹ́ ẹ bá ara yín dé ẹ mọ gbọ́ OPC ẹ wo ibi tẹ́ ẹ bá ara yín dé ẹ yé sọ̀tẹ̀ mọ́ ọ̀tẹ̀ ọ̀dá ẹ yé sọ̀tẹ̀ mọ́ ọ̀tẹ̀ ọ̀dá ìwọ tó o bá ń gbé ọmọlàkejì ẹlẹ́ṣẹ̀ mọ̀ wípé ìpalà náà wá fún rẹ ọmọ yẹn bá ń ṣe dáadáa ìyẹn kò sọpọ́ọ̀tì ẹ̀ tó bá lè sọpọ́ọ̀tì ẹ̀ dákẹ́ mọ́tò dákun àbí kọ́mọ bàjẹ́ lẹ́yìn ó dá ẹ wá wò nísìn àbí ọmọọṣẹ́ OPC àti gbọ́ òun ló wà nù ọ̀rọ̀ ajínigbé ṣé ẹ gbọ́ abẹ́ gbọ́ ẹ jẹ́ ká tó gbọ́ ká gbọ́ ọ̀nà tán dáadáa ẹ jẹ́ ká tó gbọ́ ọ̀nà tán ẹ gbọ́ kó lè bàyẹ̀ wá dáadáa ṣé ẹ ti gbọ́ èèyàn mi tẹ́ ń gbọ́ mi ẹ ṣe ẹ wọn bá ká lọ. tó sì tú àṣírí náà lé àwọn ajínigbé lọ́wọ́ lẹ́yìn tí àwọn onítọ̀hún ti bá a di awo pé àwọn yóò jọ pín owó tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí náà lẹ́yìn tí wọ́n bá ti lè rí wọn jí gbé lọ́jọ́ kẹrin ìyẹn ní nǹkan bíi aago 7:00 alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 6 oṣù kẹfà ọdún 2026 yìí ni wọ́n yọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kúrò nínú ìgbèkùn lẹ́yìn ìjà alágbára kan tó wáyé láàrin ikọ̀ àwọn ọlọ́pàá tó ń dẹ́kun ìwà ìgbésùnmọ̀mí tí wọ́n ń pè ní FIDIRT Federal Investigation Department Intelligence Response Team pẹ̀lú àwọn ẹrú ikú tó jí wọn gbé tìmọ́tìmọ́ níbi tí ọ̀pọ̀ ọmọ Yorùbá ti gbàgbọ́ pé àwọn Fúlàní ni wọ́n máa ń jí àwọn èèyàn gbé ìyàlẹ́nu ló jẹ́ pé Yorùbá làwọn tó jí Ọláìdé àtàwọn ọmọ rẹ̀ gbé ọmọ ẹgbẹ́ Oòduà People's Congress OPC pàápàá ni wọ́n gẹ́gẹ́ bí àwọn náà ṣe fẹnu ara wọn jẹ́wọ́ nínú ilé kan níbi tí wọ́n ń pè ní Lakan Estate lágbègbè Ayégun lọ́nà Olójú nìbàdàn ẹni ẹlá láì ìrírí ọ̀tún òfòrò ilé ọ̀hún kì í ṣe ibi tí ẹnikẹ́ni lè kù gìrì wọ̀ ìdí ni pé ọ̀nà kan ṣoṣo ló wọ ibẹ̀ láti ìgboro Ìbàdàn díẹ̀ nínú wọn sì farapamọ́ síbì kan lágbègbè ọ̀hún pẹ̀lú ìbọn ńláńlá tí wọ́n ń ṣọ́nà láti rí i dájú pé eéṣin kò ta fẹ́lẹ́fẹ́lé lọ sọ́nà inú ilé ọ̀hún gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́ wọ́n tún ní èèyàn tó ń bá wọn dáná oúnjẹ lọ́tọ̀ oúnjẹ tí obìnrin náà bá sè ni wọ́n ń jẹ pẹ̀lú àwọn tí wọ́n mú nígbèkùn níbẹ̀ lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ tí gbogbo ìmọ̀ àti ète àwọn ẹrú ikú yìí dàrú pátápátá wọ́n ti ṣe oúnjẹ tí wọn yóò jẹ lálẹ́ ọjọ́ náà wọ́n sì ti jókòó ti ìrẹsì funfun pẹ̀lú ọbẹ̀ ata díndín àti ẹyin sísè ǹjẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí í jẹun làwọn ọlọ́pàá dé tìjàtìjà wọn ìbá ti farabalẹ̀ jẹ ìrẹsì wọn ṣáájú àkókò tí àwọn ọlọ́pàá bá wọn lálejò yìí ìró ìbọn tí wọ́n ń gbọ́ léraléra ni kò jẹ́ kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ oúnjẹ wẹ̀ níbi tí wọ́n ti ń fi ìbọn pèrò sọ́kọ̀ ọkọ̀ ọ̀fẹ́ tó ń lọ sájùlé ọ̀run àwọn agbébọn tó ń dáàbò bò wọ́n ni wọ́n yìnbọn sí àwọn ọlọ́pàá tó wá láti fún àwọn tí wọ́n mú nígbèkùn ní ìdáǹdè tó fi di pé ọ̀rọ̀ náà di ogun tààrà láàrin àwọn ọmọ ogun ajínigbé àti ikọ̀ agbófinró ìjọba ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn àwọn ọlọ́pàá yìnbọn pa méjì nínú wọn àwọn yòókù fẹ̀yìn rìn wọ́n sì pòórá sínú igbó tó wà lágbègbè náà nígbà tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ lásìkò àbẹ̀wò sí ilé ọ̀hún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé ìbọn tí wọ́n ń pè ní pump action 3 pẹ̀lú ọta 14 àti oògùn abẹnugọ̀ngọ̀ ni wọ́n bá lọ́wọ́ àwọn afurasí ọ̀daràn náà lára nǹkan tó ní wọ́n tún bá lọ́wọ́ wọn ní àáké hámà àwọn ìbòjú 2 ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota aláwọ̀ eérú tí kò ní nọ́mbà pẹ̀lú àwọn oògùn olóró tó máa ń jẹ́ kí èèyàn ṣìwàhù bí ajá dìgbòlugi oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ láti jẹ òun ṣì wà níbẹ̀ di àsìkò tí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá kó àwọn oníròyìn lọ síbẹ̀ ní ọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù kẹfà ọdún 2026 yìí gẹ́gẹ́ bí CP Abímbọ́lá ṣe ṣàlàyé ó ní
gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè ti ṣe kéde rẹ̀ ṣáájú, ọwọ́ wa ti tẹ àwọn tó jí abilékọ Adégòkè gbé pẹ̀lú àwọn ọmọ rẹ̀. Orúkọ àwọn olórí wọn ni Wálé Abọ́láléwá, ẹni tí àwọn olólùfẹ́ ẹ̀ tún mọ̀ sí Olóró, pẹ̀lú Dáre Oyèdélé tí wọ́n ń pè ní Solution. A tún mú méjì nínú àwọn tó bá wọn ṣètò ilé tí wọ́n gbé àwọn èèyàn náà pamọ́ sí. Orúkọ àwọn eléyìí ni Sẹ̀míù Ìṣọ̀lá, ẹni ọdún mọ́kàndínlógójì 39, àti Adéyẹmí Ayọ̀bámi tí òun jẹ́ ẹni ọdún márùndínlógójì 35. Gbogbo wọn wà lákàtà wa báyìí tí wọ́n ràn wá lọ́wọ́ nínú ìwádìí wa tó ń tẹ̀síwájú. Olóró, ọ̀gá àwọn afurasí ajínigbé tí ọwọ́ tẹ̀ yìí, pẹ̀lú ògbólógbòó ọ̀daràn kan tó ń jẹ́ Abọ́lájí Alèṣe, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí BJ, ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kọ́ mú fún ìṣẹ̀lẹ̀ ìjínigbé lọ́dún 2022 kí wọ́n tó padà sídìí ìwà ọ̀daràn náà lẹ́yìn tí wọ́n jáde lọ́gbà ẹ̀wọ̀n. Aláròyé gbọ́ pé Abọ́lájí Alèṣe yìí, ẹni tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ fún ìgbà àkọ́kọ́ lọ́dún 2016, ló kọ́ Olóró níṣẹ́, ó sì kọ́ iṣẹ́ ọ̀hún yanjú débi tí èèyàn mọ iṣẹ́ dé ni. Nínú àwọn tí ọwọ́ tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àbúrò Adélabú àtàwọn ọmọ rẹ̀ yìí, Olóró nìkan ni kò sọ̀rọ̀, níṣẹ́ ló sọ orí kọ́ nínú ọkọ̀ àwọn ọlọ́pàá bí ẹni tó ti fẹ́ kú. Ara iṣẹ́ tó sì kọ́ lọ́wọ́ Alèṣe tó ti ṣẹ̀wọ̀n fún ìgbà bíi méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí ìṣẹ̀lẹ̀ ìjínigbé nìyẹn. Tẹ́ ò bá gbàgbé, irú ọgbọ́n ìní Alèṣe náà dá nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ní ìpínlẹ̀ Ògùn lọ́dún 2025 lẹ́yìn tí òun àtàwọn ẹgbẹ́ ẹ̀ jí ìyàwó ọba kan gbé ní ìpínlẹ̀ Èkó. Òun nìkan ni kò sọ̀rọ̀ nígbà náà, tó jẹ́ bí èèyàn bá bi léèrè ọ̀rọ̀ níṣe ni yóò bẹ̀rẹ̀ sí í wúkọ́ tí yóò máa pẹ ẹ̀jẹ̀ lẹ́nu bí ẹni tí kò ní lo ìṣẹ́jú kan sí i mọ́ láyé. Ẹni tó bá rántí afurasí ajínigbé tó ń lo oògùn abẹnugọ̀ngọ̀ tí wọ́n ń pè ní àbèrè ní ìpínlẹ̀ Ògùn yóò mọ irú èèyàn tí wọ́n ń pè ní Alèṣe tàbí BJ tí í ṣe ọ̀gá Olóró níbi iṣẹ́ ìjínigbé. Irú ọgbọ́n BJ yìí ló jọ pé Olóró náà ń dá fáwọn ọlọ́pàá báyìí. Irú àwíjàre àìlera báyìí làwọn afurasí ọ̀daràn wọ̀nyí máa fi ń kẹ́wọ́ láti rí ojú rí àwọn adájọ́ gbà ní kóòtù. Pẹ̀lú bí àwọn yòókù tó ń lọ́wọ́ nínú ìjínigbé yìí ti ṣe lọ pápábora pẹ̀lú ọgbẹ́ ìbọn tó ti wà lára wọn, ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá rọ gbogbo ilé ìwòsàn àtàwọn òṣìṣẹ́ elétò ìlera ní ìpínlẹ̀ náà láti fi ẹjọ́ ẹnikẹ́ni tó bá gbé ọgbẹ́ ìbọn wá sọ́dọ̀ wọn fún ìtọ́jú sun àwọn ọlọ́pàá lẹ́yẹ òsọ̀kà. Ọláwálé Àjàó ló ṣàkójọ. Ọlágbára ò ṣẹ́ẹ̀tì gbà tí wọ́n ti tú ẹ̀. Àṣírí àwọn alábòsí ọmọ tú náà ni gbogbo ẹni tẹ́ ẹ̀ bá ń ṣàbòsí, tẹ́ ẹ̀ wá ìlọsíwájú fún ilẹ̀ Yorùbá, tẹ́ ẹ̀ ń wá ìlọsíwájú fún gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, àṣírí ọmọ tú náà ni. Ẹ̀yin yẹn wá ohun tá a ní ká mú wá fún yín náà ò ní jù báyìí náà lọ. Ẹ ṣe àṣírí tó tú nípa ọ̀rọ̀ àwọn OPC tí wọ́n jí àbúrò Adébáyọ̀ Adélabú Pẹ̀nkẹ́lẹ́mẹ́s jí, òun la mú wá síta fún yín ṣẹ̀dígbọ́. Ẹ bá wa pín fídíò ìkọ́ lọ dáadáa, ẹ sì mú wà láti bá wa subscribe lórí YouTube channel wa Ibíyẹmí Ìgbòho TV. Òun ní bá wa sọ̀rọ̀. Ẹ ṣé gan ni. God bless you.